Gbajúgbajà òṣèré kan Kenny George fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí owó tí wọ́n fi ń gbé eré àgbéléwò ṣe ń lọ sókè sí bó ṣe ń gòkè sí lójoojúmọ́. Òṣèré àti olùgbé eré jáde Kenny George ti fi ìrúnú rẹ̀ hàn lórí bí owó tí wọ́n fi ń gbé sinimá ṣe ń wọ́n tí àwọn tó ń gbé owó lẹ̀ fún wọn tán fi ń ṣe fíìmù sì kọ̀ jálẹ̀ tí wọn ò gbowó kalẹ̀ mọ́. Nínú ìfiléde kan tó fi sórí Instagram rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí ló ti ń sọ̀rọ̀ wípé tó bá yá àwọn òṣèré nìkan ni yóò máa gbé fíìmù jáde nítorí owó fíìmù ti wọ́n, àwọn èèyàn ò gbowó lẹ̀ fún fíìmù mọ́. Ó ní owó tí àwọn òṣèré ń gbà ò kéré o. Ó ní ẹ máa rí òṣèré míì ẹni tó jẹ́ pé kò ní èèyàn ẹgbẹ̀rún mẹ́wàá lórí ayélujára YouTube rẹ̀ tó ń wò tàbí àwọn tí wọ́n ń tẹ̀lé. Ó ní òun náà máa sọ pé òun fẹ́ gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn 500,000 naira per day. Ó ní ṣe wá rí pé ó lọ fà, ṣe rí pé ó kàǹkà. Ó ní nítorí ọ̀rọ̀ tẹ bá bí wọ́n pé kí ló dé, wọ́n á ní nítorí ọrọ̀ ajé Nàìjíríà ni. Ó ní ẹ wò tó bá yá nísìnyí ó máa di àárọ̀ pé bó bá wá bá mi ṣe èmi náà ó bẹ́ẹ̀ ṣe. Bí n bá fẹ́ ṣe sinimá tí n bá pè ẹ́ tó o bá wá fún mi èmi náà á wá fún ẹ. Ó ní níbi tí ọ̀rọ̀ ń lọ yìí o. Ó ní báwọn ṣe máa padà máa ṣe ní ẹ nítorí bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó sì ń gbowó jáde wọ́n ti kọ̀ jálẹ̀ wọn ò gbowó jáde. Ó ní nítorí táwọn bá tún wá gbé sórí YouTube tán kọ́ owó táwọn máa rí kò ń tó owó tí wọ́n fi gbé jáde. Nínú ìwé ìròyìn The Nation lẹ́ ó ti rí pẹ̀lú àkórí gbajúgbajà òṣèré kan Kenny George ó fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí owó tó ṣe fi ń gbé sinimá jáde bó ṣe ń lékè ńkà sí lójoojúmọ́.